Ọlọ́run sì sọ́nà Al-Qur'ani pé ma faratna fil kitabi min shay'in. Gbogbo ẹ̀ lọ́lọ́run yanjú tán, Ọlọ́run yanjú ẹ̀ tán, ń gbọ́ yanjú gbogbo òfin tán. Lọ́lọ́run tó ní akmaltu lakum dinakum nínú ikmalu din inú ẹ̀ ní gbogbo orú àwọn eléyìí náà lọ́wọ́ wọ́n wá gbé àdéhìsì wá àdéhìsì wọn ni wọ́n wá sọ wípé kúlù zina bíbá akílù haramu tọ́lọ̀ wọn harama rẹ̀ èmi ò ní irú èyí wọn mi gbà èyí ní mú lọ́wọ́ láyé èyí sì ní fi sẹ̀rí fún yàn. kò sí fàájà. ó ti bá wọn tẹ́ ma pé ọ̀rọ̀ mímọ́ nu wàláhì làásìmù kéjì sẹ́jà ìtì máa ń fàjà náà ní kí yàn hàn sáàkì mi kọ́ àfi mọ̀ ọdún wulẹ̀ àjọ máa wá sí àgbákò a máa fi àgbákò pàdé àgbákò a máa fi mọ́tò kọlu. láyàyàyàyà. wọn á gbára wa lógun tó o bá mẹ́rin wa ló kú a máa ti sọ fún ọ. òun mọ sọ fún ọ lánàá ńgbà tá à ń darí wá síbọ̀ tó ní akànkùn ẹ̀dákùnrin ẹ̀dẹ̀ mọ́ ní káyì mo ní wọ́n ń tu ni wọ́n fẹ́ tu ọgbọ́ ẹ sọ bẹ́ẹ̀ bàbá. wọ́n fẹ́ tu. sọ bẹ́ẹ̀ bàbá. nígbà fún láwà ní jáde nígbà fún láwà ní ijó òun sì sọ tó sí Al-Qur'ani tu èmi mọ́ yanjú ẹ̀ làákàyè mẹ́yanjú rẹ̀ ńjọ́ náà. ó dáná ọ̀rọ̀ ńlá ló sì dájọ́ náà. ọ̀rọ̀ ńlá sì ni Al-Qur'ani lọ́lọ́ lè ọ̀rọ̀ lu Al-Qur'ani ni mo sì torí wípé à ń gbọ́ ọ̀rọ̀ lu Al-Qur'ani yìí tẹ́ni sí òkè Qur'ani sì wá ní ẹ wo àfa lọ́rọ̀ lu Qur'ani yìí mo sì yọ ń bẹ̀ ibi ń tọ́ ọlọ́run ni mo sì yọ pẹ̀lú hikima tí ó sì fi ẹ̀rí rẹ̀ sí ọ̀tálẹ́nu rárá. kò sí lẹ́yìn náà kọlu Ọlọ́run. kò sí lẹ́yìn náà kọlu Ọlọ́run èyí kọlu Ọlọ́run èyí sì jóun náà kọlu Ọlọ́run má kò sì mú ọ̀tálẹ́rin rẹ̀ mo ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kí ló jẹ́ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mímọ́ ìmọ̀wádà tóun fi pàdé tèmi yìí téye tó ń ṣe yìí ibi tá a ti mọ̀nù kí gbogbo àlà mú máìkì lọ́wọ́ lóòótọ́ kì í ṣe pé ẹgbẹ́ ọgbà máìkì mú lọ́wọ́ lóní mímọ́ àmọ́ gbogbo ẹni ọgbà máìkì mú lọ́fẹ́ ṣe wá sí náà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n á pe ẹni máìkì lọ́wọ́ ó dìgbà tí ń jáde lẹ́nu rẹ̀ tó bá níye lórí látọ̀ àmà yìí pé òun eléyìí àfa onímímọ́ ni ó ti wà wọn kọ́dà di sínú àyè ìpera yìí tí ìpera mi ló mímọ́ ó ti wà wọn èyí tó ń bẹ nínú ẹni tí tún ké lọ́dọ̀ àwọn onímímọ́ yóò tó ń wá káàkiri lọ́dọ̀ wọn ó ti wà àmì yìí ti ń bá rí wípé ntí ń wá kí n tí kàn án eléyìí ní sèé ní jùlẹ̀ títí tí fi kàn kọ́dà ní tún àtijọ́ ní sèé tún wà náà Al-Qur'ani kí báyà mo ti ẹ̀ ní tún jáàmù rẹ̀ èyí tí jáàmù náà sí. àtúnlé kan. àtúnlé kan bẹ́ẹ̀. àmọ́ lérí pọ́ìntì ń sọ fún ọ wípé ajá wa dẹ̀ tọ́. máa fi kún báwọn yóò dà mọ́. ajá dẹ̀ tọ́ fún ọ. mùsùlùmí àwa sọ ajá di ẹ̀tọ́. wọ́n yé jẹ́ lọ́dọ̀ wa. wọ́n yé jẹ́ lọ́dọ̀ títí wa. àwa lè sì jẹ́. àwa lè sì jẹ́. àwọn tí aláǹgbá nínú fámìlì wọn inú àwọn tí wọ́n máa jẹ aláǹgbá ó ti yé báwọn. lọ́dọ̀ tiwọn ni wọ́n á jẹ ẹran wọn tí wọ́n máa jẹ nù ni wọn ò sì ní wọná. ọ̀dà mọ́ wá béèrè ẹ̀dá kò torí Ọlọ́run gbogbo ẹni wọ́n sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ajá jíjẹ ebe ẹ ti sọ lórí ọ̀nkálùkù ti múra yìí wá àìsí mú mímọ̀ wá ọ̀nkálùkù ti sọ ti ọjẹ́ òfin tí ó fẹ́ wí láti bì mí dànù ọ̀dà mọ́ wá béèrè kan lọ́wọ́ kó wa ẹni ọba jẹ ajá
láwọn tí wọ́n ń pè ní haramu ni wọ́n ní pé ajá ní haram ọ̀dà kí ni òkúba rẹ̀ ìyàwó ní bẹ fún o ti wọn kí ni hadu rẹ̀ níyà yìí kí ni òkúba rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run o ti ṣe ajá jíjẹ ṣé sọyìn adi kèfèrí ni bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ni àbí nu murtakibul kabira ni ọ wà sínú kàbáyìrì lajá wà ní àbí nu ṣíríkù ẹ̀yọ wa ìwónú ẹ̀ ni ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá wá di ajá tó ní hadu tá a fún yà yìí tí wọ́n gbé kalẹ̀ nù sẹ̀ríà. ọtí mímu ó ní hadu asari kọ́tù ó ní hadu ṣìnà ó ní hadu kí ni hadu haklu lahamil qalb ma hadu o ti yé wọn kí ni hadu rẹ̀ inú kọ́ yí dàbí kìí yá àbá ọ̀dà àwárí bẹ́ẹ̀ àwárí hadu rẹ̀ wọn ni kò sí hadu mbẹ kí ni mbolo kó sí sínú kàbáyìrì lọ́wọ́ ni gẹ́gẹ́ bí ṣìnà àti ọtí ta wíwùn sínú ẹ̀ lòun náà wà ní ọ̀dà àgùntàn bá pé bẹ́ẹ̀ lọ́wọ́ wà násù rẹ̀ dà láti máa pé bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ọba ti rí eléyìí yanjú gbogbo ń tó bá sọ yín kàn rojọ́ lásán lọ́dọ̀ tèmi ni. kò wọlé náà kálíbà wa lọ kíá kálíbà dá àwọn èèyàn ti understand ní tí à ń wí sáwọn èèyàn understand kọ àwọn yìí. àwọn èèyàn ti wọ́n bá sọ yín náà bẹ̀. wọ́n yà sọ àwọn bá ń kẹ́lẹ́ yìí kí n ká tó fi ẹ̀rí òun kún fi kún sí ojú ìwé òun hẹ́n ọ̀yà ìwé òun ní kọ́ lọ. eléyìí ni ó sí abala àwọn ọ̀yà. náà. ووجه الدلالة وجه الدلالة أن منطوق الآية كوكو كايا هنا كل أجد فيما أرما أجد فيما أوحي إلي محرما أنا كان ننتوا في رانسسمي kò sí nǹkan tó jẹ́ ìwọ̀ ń bẹ̀. على طائم يطعمه fẹ́ni tí ó jẹ ẹni tí ó bá jẹ. إلا يكون ميتة àbí òkú mbete nàmbà wáyé tó bá ti kú níjìfà. أو دما مسفوحا àbí ẹ̀jẹ̀ tá a dún lára nǹkan tí ń sàn. أو لام خنزير àbí ẹran ẹlẹ́dẹ̀ mélòó nù. ẹran mẹ́ta nù. فإنه رجس أو فسق أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم. síbẹ̀ táwọn lè bá bẹ̀. so àwọn tí nàtíhà ni wọn tààrà dí àníkíní kan ni ọkàn ṣàlàyé àníwáhù àwọn mẹyìtátù náà lè yí tọ́lọ lè ṣàlàyé mẹ́ òtí tọ́lẹ́ lèmi ti lè kà yíwọn pé òun rí ó pé mẹ́sàn-án yọmọ á lè kà yíwọn wa ìran mẹ́ta sínfù mẹ́ta náà ni wọn. ووجه الدلالة náà wájú dàlálà rẹ̀. أن منطوق الآية ń tá a fẹ́ gbọ́ yìí òun ni pé mọ̀ntúkọ̀ àyà yìí ntí àyà yìí ń sọ gan-an àti ziyaku ti ń bọ̀ wá bí wọ́n ti tukọ̀ rẹ̀ bọ̀ àti ibi tí ń tù lọ. يفيد حصر النهي. ntọ́fẹ́ ṣe wá láǹfààní tọ́fẹ́ agbọ́ yìí náà ni pé hasru nahi dédé ntí ọlọ́run lòun ọ̀fẹ́ ó ti kó sínú ẹ̀. والتحريم في المنصوص عليه. àti tóun ṣe léèwọ̀ ó ti yé báwọn fílmù nzúzà èyí lérí náà sì ti ọlọ́run gbé wá fún yìí ó ti kó dédé ntọ́fẹ́ sí léèwọ̀ ọlọ́run ti kó síbẹ̀. وتدل بمفهومها. èyí tí a gbọ́ màfùhùmù rẹ̀ àti rí mantuk màfùhùmù rẹ̀ ó máa wá tọ́ wa níka. على جواز أكل ما عدا. màfùhùmù rẹ̀ nìyẹn mantuku ni gbogbo àwọn èèyàn wá ń tú wọn à tú màfùhùmù rẹ̀ gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajá mantuku ni ń sọ ọgbọ́ ìta lọ́wọ́ àkọ́wọ́nú ilé inú ilé rẹ̀ ni màfùhùmù rẹ̀ torí bí yàrá rí lọ́nà kankan ní ilé yìí bá fáyìn púpọ̀ mantuku nu màfùhùmù rẹ̀ ni gbẹ̀ngbẹ̀ wọlé náà kí ni tẹ́ rí bẹ́ẹ̀ ọgbọ́ fùhùmù rẹ̀ wá rí. تدل بمفهومها على جواز أكل ما عداها من السباع. ètí màfùhùmù rẹ̀ ń sọ àyà yìí ń jẹ́ àmà ni wípé ń sọ fún wa wípé lẹ́yìn gbogbo ntọ́lọ̀ ń kà fún wa wípé òun ọ̀fẹ́ yìí gbogbo ntó kù ó ti wà ọ̀dẹ̀ tọ́ fún wa. kì í ṣe wọ̀ ma kò ní jẹ́ haramu ma ntó kù ò ní jẹ́ haramu ma. náà. قال ابن خويس. Ibn Khuways òun lọ sọ ọ̀rọ̀ náà ó sọ báyìí pé. تضمنت هذه الآية. àyà tí a kà yí láàjìdù yìí ó kó ntó kó sínú. تحليل كل شيء من الحيوان. òun ni kó sọ gbogbo ntí ń bẹ gbogbo ẹranko gbogbo ntó kù nínú ẹran yàtọ̀ fún àwọn àjọfẹ́ ẹlẹ́dẹ̀ àti mèyítàtù àti lá àti dámù gbogbo yòókù àyà yìí sọ ọ́ di ẹ̀tọ́.
إلا ما استثنى في الآية من الميتة والدم الدم المسفوح ولحم الخنزير. àfi mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run sọ nínú àyà yìí nìkan iná la gbọ́dọ̀ débẹ̀. ولهذا torí eléyìí bẹ́ẹ̀. قلنا la fi wá ń sọ wípé. إن لحوم السباع ẹran ká jẹ ẹran àwọn abi ọ̀gàn àbíkílẹ̀ ń pè. وسائر الحيوان ما سوى الإنسان. àtajá ni àti kíní ni àti gbogbo wọn máa fi wal insan èèyàn ní kára gbọ́dọ̀ jẹ. wàlkíní. wàlkhinzir àtẹlẹ́dẹ̀. mubah. o ti wá gbogbo yòókù mubahu ni àmọ́ al insan wàlkhinzir èèyàn àti ẹlẹ́dẹ̀ la gbọ́dọ̀ ṣe eléyìí ti yọ báwọn. náà wọ́n sì. a gbọ́dọ̀ jẹ èèyàn a sì gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀ lẹ́yìn yìí ohun gbogbo yòókù ọdẹ tọ. Masha Allah. mi ò ti dùn. ọ̀dà ni ìbéèrè táwọn èèyàn ń béèrè. náà ẹ bẹ béèrè. àbá wa abdulhafiz alade. ọlọ́run mọ́sá jẹ́ àrí bàbá àtàyè ṣe pẹ́ nínú àwọn tá ń dá sí àwọn ọ̀rọ̀ ọ̀hún sọ àwọn nǹkan wíwẹ̀ ẹ̀gbẹ́ ńgbà tẹ́ ní kí wọ́n mú ẹ̀rí wá ní Al-Qur'an níbi tọ́lọ́run ti wí pé ká má jẹ ajá àwọn ohun tó náà wá ń mú jáde nínú mímọ́ wa pé sọ́lọ́ náà wí ní Al-Qur'an fún wa pé ká má jẹ èèyàn pé àṣẹ máa jẹ èèyàn ńgbà tọ́lọ́run ti wí bẹ́ẹ̀ fún wa ní Al-Qur'an táàrí bẹ́ẹ̀ ńgbà táàrí lọ tó fẹ́ ta kọ̀ọ̀rọ̀ yín o. ìgbà tọ́lọ́run ti sọ pé kí ẹ mú wa ẹ bá mi kí ẹ ẹbí ó ké báyìí ọlọ́run jẹ ẹsẹ̀ rí rẹ. àwọn tó wí bẹ́ẹ̀ sínú àwọn tí ń sọ̀rọ̀ lórí mídíà tí wọ́n fi ọlọ́run ọ̀sán wọn lẹ́sàn dáadáa ìmọ̀ náà ni wọ́n fi wí àmọ́ ìmọ̀ náà kò légbòlẹ̀ ọ̀gbọ́ èyí tí wọ́n mú fi takò mí òun kò légbòlẹ̀ kò lẹ́sẹ̀ lẹ̀. nígbà tí a ní kí a máa jẹ ajá torí pọ́lọ́wọ́n ọ̀sọ́ ọkọ̀ harama rẹ̀ ṣé pọ́lọ́wọ́n harama èèyàn náà pé ẹ gbọ́dọ̀ jẹ èèyàn ẹran ẹlẹ́dẹ̀ nìkan ló harama ká má jẹ èèyàn èyí ṣe tá a máa wá jẹ èèyàn láti fi yún bí ọ̀rọ̀ mi dànù kò bí dànù kọlọ́bẹ̀ Al-Qur'ani ti jí àmà wípé a gbọ́dọ̀ jẹ èèyàn ọ harama rẹ̀ fún wa tí ẹ tún wá lágbára ju gbogbo àwọn yóò lọ́hùn lọ. gbọ́. ó lágbára ju àwọn tá à ń dákọ̀ yìí. tàrímù ti èèyàn aklu lahmil insan òun tún lágbára ju àwọn èyí tá a wí yẹn lọ. àwọn rò wípé àwọn òrí náà sùn tí. ọlọ́run ti ní ẹ má jẹ́ èèyàn. wọn ò rí nbẹ ọgbọ aranta nsọ náà wípé ọ̀rọ̀ mímà àti kí ọlọ́run ọba tó ní wá kó fún wa ní hikima kún gbogbo nta bá ké ó sì yọ̀ǹda fún wa hikima sì ní kíní yẹn ọ̀dọ̀ ọlọ́run nìkan iná lọ́wọ́ òun ni hakim wa yutil hikmata man yasha wa man yutiyal hikma wa man utal hikma faqad wa man yutal hikma faqad utiya wa man yadhakkaru illa ulul albab gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún ní mímọ́ tí ọba fi hikima sí ọlọ́run yọ̀ǹda kankan fún ẹlòmíì máa kéwù gan tara wàhálà èèyàn lè gbà èèyàn lè di professor tí ò ní ní hikima ibi pali ni wọ́n fi ń ṣe wọ́n fi ń kó yà yín mélòó là ń kó wúrà o ti wá mẹ́yà bá ní owó tààrà wá ní dáadáa nísìnyí àwọn gbé ọkọ mi kìíní dókítà ìsìn náà dókítà yìí ó sì kó dókítà lọ́ba tó di professor àmọ́ n tó di lílérí ni practice yẹ kárí. ọgbọ tíọ́rì nìyí tí o ṣeun ọkù practical ibi wà ló ti dénú ni ẹnu yìí tó ọ̀rá dàrú yìí nísìnyí tó dàrú máa wà lọ́wọ́ yìí nísìnyí ọ̀rọ̀ ńlá ló dàrú yẹ làbá àbí ní èèyàn nìkan àti lámùlẹ̀ nzír ó fi wá gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló fà tó fi rí bẹ́ẹ̀ ẹ máa wọ nǹkan ìdájọ́ eléyìí ń nu pé ń tá àfi gbọdọ̀ jẹ èèyàn tó fi jẹ haram tó sì fi lágbára ju àwọn èyí tí ọlọ́run tá à ń fa àwọn èyí tá à ń fa yìí gan lọ tó fi lágbára jù lọ́nu ni. ẹ lọ lè wọnú Al-Qur'an ọlọ́run ní mo ṣe wa man qatala nafsan muta'ammida eré gan-an máa ń wáyà kọ́tìlù tọ́lọ́run ti harama kọ́tìlù. ومن أجل ذلك كتبنا على بني إسرائيل
أنه من قتل نفسا من غير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ọ̀gá tó wá sọ yìí pé àmọ́ قتل نفسا متعمدا فجزاؤه جهنم èyí wọn gàgà mọ fẹ́ lò man qatala nafsan muta'ammidan fajaza'uhu jahannam mọ fẹ́ kọ́ bá ń wáyà wọn kí n rí iná kí n tó tu. ومن يقتل مؤمنا متعمدا oriba wọn nísìn sọ àgbé qatala lèmi lò nísìn torí pé mo ti ṣe mistake báwọn tí mo fi ní ọwọ́ àná torí pé bọ́ọ̀ bá ṣe é bá ní ẹlòmíì ò tún jáde lọ́la pé ó tún ṣe àyà ké o gbogbo tí ìwé látàárọ̀ ní ṣe kò yé nígbà tó ọlọ́run àwọn tó rán lé kéwú wọn náà lóòótọ́ àmọ́ wọn ò rí géèrè kéwú ọ̀hún la rẹ̀ tọ́lẹ̀ ní tí ìbá ti fara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tí fi ń bẹ́ jáde tọ́ba ọ̀rọ̀ tí mo lè sọ tó lè bẹ́ jáde lọ̀rọ̀ tí ọba máa yí pé ọkàn lè mú lérè fè ọkàn náwó he ọ̀rọ̀ eléyìí ẹsẹ̀ ń tẹ̀yìn ọkàn náwó he ọ̀rọ̀ tó wà dì ní kó tó máa yí pé kí ló gbẹ́sẹ̀ lé tọ́ba rí pé tí mo gbẹ́sẹ̀ lé ọba wa tóbi tó lọ́wọ́ àní gbẹ́sẹ̀ kó mẹ́ àtàyè ṣe ni wọ́n gbẹ́sẹ̀ kó mẹ́ àmọ́ tí mo gbẹ́sẹ̀ lé yìí máa wúwo òun lọ Al-Qur'an òun náà ló pilẹ̀ mi àti ẹ Al-Qur'an man yaqtul mu'mina متعمدا ẹni ọba pa mùmíní tó mọ̀ pa فجزاؤه جهنم. wọ́n farabalẹ̀ lórí èyí wọn náà ọ̀rọ̀ ńlá ni mùmínà lọ́lọ́run lò kó ló kèfèrí kò sí ló mùsùlùkì kọ́lá kò lo kìrìsìtẹ́nì kò sí lójú mùmínà ló pè é lórí èyí wọn náà agbo kálágbó yìí wọn náà tọ́fẹ́ àmọ́ lè gbé yìí wọn pamọ́ odidi ọ̀rọ̀ kan lòun náà pé mùmínà lọ́lọ́run lò kò ló ní kèfèrí ẹni ọba pa mùmíní tọ́mọ àmà pa fàjọsáwò jahannam خالدا فيها. ẹni ọba pa kèfèrí tí ó sẹ́ ń kọ́ غضب الله. tójú kó jẹjẹ rẹ̀ tọ́kàn yọ̀dà tọ́bẹ̀ lérí tójú àmùtà àmìdá páàtì kan ni máa ń qatala nafsa mu'mina páàtì kan lòun páàtì kan wá ní pé a gbọ́dọ̀ pa ẹ̀mí kíní kan la taqtulu nafsa allati harrama Allahu illa ẹ má pa ẹ̀mí tí èmi Ọlọ́run mo ti sọ fún yín pé mo ṣe ẹ̀mí léèwọ̀ katabna ala bani Isra'il anna man qatala nafsa kíní kan aw fasada fil ardi faka'annama qatala an-nasa jami'a wa man ahyaha. eré èyí òun lásán ọ̀rọ̀ ńlá ni èyí òun láti gbé wá ẹni tí ń sọ wípé ṣe bọ́dọ̀ òun ò ní àmàjẹ èèyàn ó ti ní àmàjẹ torí bàbá pa ẹran tó ní àjẹ òun gan ó ní apá ọgbọ́ táàbà jẹ èèyàn bó lákọ̀ọ́sẹ̀ ó ní apá ó sì láàgbọ́dọ̀ pa èèyàn bàbá wa aládé bàbá jẹ èèyàn àkọ́kọ́ pa ọwọ́ láàgbọ́dọ̀ pa èèyàn èyí ò túmọ̀ wípé a lè rí iye àbíkápá ó ti wà. ó sì gbọ́dọ̀ pa yẹn. agbẹ́rẹ́ kùránì náà ni òkè ọgbẹ́ wọn náà fi làákà yìí torí pé anákìlù wàlẹ̀ ákìlù lèyàn fi gbọ́ ọlọ́run yé gbogbo ẹni ọba nákìlù tí ọba ṣe ákìlù fún gbogbo ẹni náà kó sì ní àǹkàlí. nákìlù nìkan kọ́ méjèèjì là á fi gbọ́ ọ̀rọ̀ nígbà tí ní ẹ gbọ́dọ̀ pa yẹn ó ti túmọ̀ wípé ó gbọ́dọ̀ jẹ ó lè jẹ náà nù torí bọ́ọ̀ bá fẹ́ jẹ àfikọ́ pa. ẹlòmíì tó wá ń là ká yóò tún wá gbọ́n yóò tún gbọ́n ẹ̀bùrú a ní ńgbà alẹ́màpá àmọ́ tó bá kú fúnra rẹ̀ jẹ́jẹ́ ńkọ́ ṣé bá a sálẹ̀ jẹ́ àtún wa lọ́ńdà wípé ó ti di mèyí tátù tọ́lọ́hún tó sọ pé wọ́n harama òkú ńbete nítorí kú fún rẹ̀ ọlọ́run ni mo harama ẹ̀ gbọ́dọ̀ jẹ́ àtẹ̀ràn àtà ẹran àti èèyàn tó bá ti kú fún rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ àmọ́ lọ́ńdà àtẹ̀ràn èyí tẹ́ ẹ bá dún ẹ jẹ́ àmọ́ èèyàn ẹ gbọ́dọ̀ dún. so ngbọ ọ̀nà àwọn àdàtà fẹ́ fi rí opportunity láti jẹ èèyàn bá ní èèyàn nu léyìí tí àfa àbílẹ̀ ọ̀yá lọ́sàdẹ̀ àfa àkápadé ẹ̀ka kò mẹ́. waqad dhahaba al-mujizun. àwọn tí wọ́n àjà sa kẹ́lbù ntí wọ́n tún gbẹ́sẹ̀ lé. dhahaba ila anna al-aya. wọ́n ní àyà tí a wí yìí láàjúdò tá a sọ lẹ́ẹ̀kan ni. nazalat min awakhiriha ma nazala min al-Qur'an wa dhalika fi yawmi Arafah. wọ́n ní yawmu Arafah wọ́n nà lọ sọ̀kalẹ̀. àwọn kan ní kọ́ Mẹ́kà ló sọ̀kalẹ̀ ká ná Muhammadu lọ kótó lọ yíra ni. àwọn kan ní jọ́ Àràfà ni àwọn tí wọ́n ní ká nábì ó tó ṣe yí jíra lọ sọ̀kalẹ̀ ife Mẹ́kà ló ti bá àtàwọn tí wọ́n lọ sọ̀kalẹ̀ ń jọ́ Àràfà ìbò l'Àràfà òun náà wà Mẹ́kà náà kọ́ wà níbi ń jẹ́ Màkíyà. wa amma ahadithu nahyi. àdìsí tọkọ̀ fún wa
tí wọ́n sọ pé ó ní àgbọ̀dọ̀ jẹ kullu dhi nabin mina siba. kulli dhi nabin mina siba. àdìsí tó wá ń bẹ̀. wa ma khlabi mina tayri. àdìsí tó wá àgbọ̀dọ̀ jẹ ń tọ́ bá ní èékánná nínú àwọn ẹyẹ. faqad za'ama al-mujizun. àwọn tí wọ́n sọ wípé ó tọ́ wọ́n dàárù wọ́n rò wọ́n gbé jáde. bi annaha. ẹ̀wọ̀n nǹkan kì í jẹ́ pé àwọn náà sọ wípé tàwọn ló lo. za'ama ni wọ́n wí. àwọn náà rò wọ́n ní ẹja fìlà ákàyè sí i wọ́n wá sí ìdààmú rẹ̀. za'ama bi annaha dhanniya. wọ́n rí wípé dilala dhanniya ni iná ni hadisi ni. wa aya. anna aya kan tá a pè láàjúdù yẹn. dilalatun qat'iyya. dilala qat'iyya lòun ọlọ́run gbé wọn wá ní qat'iyya ní dédé tó ṣe léwọ̀ ó gbé wọn qat'iyya àwọn tó haram eléyìí dilala dhanniya ni hadisi. wal qat'iyyu. ó ti yé báwọn. muqaddamun dilala qat'iyya tó jẹ́ ta al-Qur'an muqaddamun ala dhanni. òun ni wọn máa ṣáájú ká tó lè rí dilala dhanniya tí ń jẹ́ hadisi al-Qur'an lẹ́yìn kọ́kọ́ wà lọ. bẹ́ẹ̀ bá wà bá nínú al-Qur'an lẹ́yìn ẹsẹ̀ wá wá bí nígbà tí wàá rí inú Qur'an wípé ọlọ́run ó sọ pé haramu ni hadisi ò ní sọ fún wa pé haramu ni nǹkan òun torí ọlọ́run anábì kì í harama ntí olúwa ọba harama kò sí ní halala ntí olúwa ọba ntọ́lọ́wọ̀n ọba halala náà bí eléyìí ti dùn. àfa èyí tá a kọ́ kà yìí ó dá agbára sọ̀rọ̀ Ibn Kathir Ibn al-Qurtubi tafsir al-Qurtubi ó ní ọ̀rọ̀ èyí tá a kọ́ kalẹ̀ kan ibẹ̀ lòun ti rí wọ́n lọ ọ̀dọ̀ Qurtubi òun bí tafsiri rẹ̀ lórí láàjìdù yìí náà. wa qala haythu yarawna annahu talama lam yanussu. Qurtubi ó ní èyí táwọn rí ni wípé annahu talama lam yanussu fil ayatayni lam yanussa fil ayatayni ala tahrimin lil qitati wal lam yunasso fil ayatayn. aya méjèèjì wọn sọ ń bẹ. ala tahrimin lil qitat. aya méjèèjì yóò ṣe alqitat olóńgbò. aya méjèèjì yóò sọ olóńgbò di èèwọ̀. wal kilab. kò sì sọ ajá di èèwọ̀. Qurtubi inú Imam Qurtubi àgbà àfáàní tafsiri rẹ̀ sì ní lórí ahkamu al-Qur'an iná ló bẹ sílẹ̀ lérí gbogbo àwọn ahkamu al-Qur'an tafsiri yẹ sọ̀rọ̀ lórí ẹ̀ òun lọ ti ń ta fa lọ púpọ̀ ntọ́nánu. fala yakunu aklu hadhihi al-ashya' muharraman. àwọn tí awí yìí látara ajá olóńgbò ni Qurtubi ní kò gbọdọ̀ jẹ́ muharrama kò gbọdọ̀ jẹ́ wọ̀. torí pé ìpìlẹ̀ gbogbo nǹkan ẹ̀tọ́ ni gbogbo ẹ̀. illa ma warada nassu bi tahrimi. àbẹ̀yí tí nasi bá wá pé òun harama rẹ̀ gbogbo nǹkan pátá láti pilẹ̀ ẹ̀tọ́ ni gbogbo ẹ̀ àfi tí nasu bá wá lórí ẹ̀ ẹ wo èyí tó ní wà má àkàlà ṣáàbù ẹ̀tọ́ ni tẹ́lẹ̀ ní jàhílíyà káàdínà Muhammadu dé bẹ́ẹ̀ náà wọ́n bá bá ẹran lẹ́nu kìnìún tó ń jẹ lọ́rọ́ ó jẹ́ kó làjì wọ́n ti lé wọ́n á gbé wọ́n á lé sè ń lé bí wọ́n ti ṣe tẹ́lẹ̀ nù mọ̀ bá hù lòun náà tẹ́lẹ̀ títí tí nasi fi wá dé lórí rẹ̀ wípé máa kálà ṣáàbù ntí kí ni wọ́n bá jẹ ko ẹni táwọn ẹranko yìí bá jẹ ko mo ṣe lè wọ̀ o nígbà náà so dé ní gbogbo àwọn sàbí òde bẹ́ẹ̀ mọ́ kódà kí náà so tó sọ̀kalẹ̀ gbogbo wọn máa jẹ́ bẹ́ẹ̀ àtà ńgbà tá ní Muhammad náà dé àgbà tí náà so dé lórí rẹ̀ lọ́lọ́wọ́n ọ̀fẹ́ má lórí bẹ́ẹ̀ náà so sì dé lórí ti Khinsiru náà ó ọ̀fẹ́ má má sì pàtì ọ̀wá sí náà so lè gbogbo eléyìí ní Qurtubi ní nígbà tí o ti sí náà so mẹ́rin gbogbo yòókù dẹ̀tọ̀ èyí tí náà so wọ́n bẹ̀rẹ̀ kan tókè alẹ́ asla fil àṣìyá alẹ́ ìbáha ìpìlẹ̀ gbogbo nǹkan náà ni àfẹ́yí tí náà sì bá wá wípé òun ọ̀fẹ́ nìkan ló kù. so ẹ tọ́ understand èyí òun ni gbogbo ẹni tí ń jáde takò mí gbogbo wọn kọ́ ni wọ́n lẹ́rìí ẹlòmíì ọ̀lẹ́rìí ọkàn wá àwọn tí ọ̀lẹ́rìí làwọn tí ń bèè bùn ó ti yé wọn àwọn tí ọ̀lẹ́rìí nù àwọn tí wọ́n wá lẹ́rìí ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ gbẹ́sẹ̀ lé tí wọ́n kó wá fún mi ẹ̀rí ọ̀hún ò kojú owó kò bí eléyìí dànù. kò bí dànù àyà mọ̀ká yìí Qurtubi ń tọ́sọ̀nù rìn bọ́bá ní mamu mẹ́rẹ̀ ní wípé àwọn lọ síbẹ̀ lérí àdéṣe ẹ̀yọ̀kan ni ọ̀dà ìmí tẹ̀lé Qurtubi ní òun òrìlẹ̀ yìí fi ń bẹ̀ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ìyálà wa Aisha olóhùn òrìlẹ̀ yìí fi ń bẹ̀ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀
ọ̀gbọ́ lérí ọ̀rọ̀ tí akátá wọn làwọn bá a lórí tẹ́bìlì Ibn Abbas wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ àtàwọn tó bá jọ bẹ́ẹ̀ sẹ́ni wípé èmi atáyétí náà ti ń sọ̀rọ̀ ń sọ pẹ̀lú àìmọ̀kan ọ̀gbọ́ ẹ̀rí bẹ́ẹ̀ èyí tó bá ju eléyìí lọ ní ń wá lẹ́rìí tí ó sì jẹ́ àyà nasun qati'i inú Al-Qur'an. bóyá àwọn tí wọ́n ń jẹ ajá. ìgbà àwọn tí ń jẹ ajá o. àwọn tó máa ń jẹ bóyá wọ́n wọ̀ náà o. nígbà táwọn tí ń bá ń jẹ ọba ti wá ní wọná kí wọ́n ní wàhálà àwọn ẹ má jẹ. fáwọn nta fi ń kọ́ fún àwọn tí ó jẹ tá a fi kọ́ fún wọn náà ni pé ẹ má jẹ o tẹ ẹ bá yẹ jẹ ẹ wọ̀ náà o ẹ mú àyà àwọn wọ̀ náà wá mẹ́. ẹ sì mú àyà wípé ẹni tí wọ́n ṣe yìí hádùn rẹ̀ ń bẹ jíjẹ tí wọ́n jẹ yìí ó ní hádùn nù rẹ̀. àti wá ka gbogbo ẹ̀ àti sọ àwọn ìlú tí ń jẹ tó jẹ́ ìlú Islam ayé bẹ́ẹ̀ kọ́ ìlú Islam ní Indonesia wọ́n ń jẹ àkàbẹ̀ àwọn alẹ́ Lárúbáwá tí ń jẹ akátá wọ́n bẹ ata Saudi abẹ́rẹ́ ó ti yé wọn wọ́n bá tọ́ ìwà fún ọ tó wọ́n ti hìn tiẹ̀ ní wọ́n náà wà fún rẹ̀ pé ní Saudi abẹ́rẹ́ ní akátá. So gbogbo àwọn nǹkan yìí àwọn kọ̀dọ́yà ikhtilafiyya ni àmọ́ kí ẹlòmíì lè wá ní ọdún ìdàkọ wọ́n yẹn fi mímọ̀ wọ́n yẹn sọ pé wọ́n fi mímọ̀ dàlúrú wọ́n ewé bẹ́ẹ̀ àdá ni wọ́n fi dàlúrú àtìbá ẹ gbọ́ àdá ni wọ́n ti fi da ìlú mímọ̀ wọn kì í fi mímọ̀ dàlúrú kódà ẹni tó bá ní kápá èèyàn halali ní kápá èèyàn bí èèyàn bá wí bẹ́ẹ̀ ọgbọ́ ẹ gbọ́dọ̀ sọ pé ó dàlúrú ẹ kọ́ bí wípé kí lọ gbẹ́sẹ̀ lé tẹ bá gbé kò tó gbẹ́sẹ̀ lé wọn mọ ẹ wà lọ kọ́kọ́ gbé lọ síbítù ẹ lè tẹ̀sí làákàyè rẹ̀ ẹ ajẹ́ pé rẹ̀ dàrú mu kí wọn ẹ ní sáré sọ pé ó da bọ̀ tí mi ò máa ru pírọ́blẹ̀mù tá a ní níyà yín àwọn tó dún ní mímọ̀ àwọn òní tí wọ́n dákẹ́ ọgbọ́ wọ́n máa wo ipe ẹja wo ibi tí ó sọ sí ọ̀dà ẹja wo níbo ni ó sọ sí kí ni ó di gbẹ́sẹ̀ lé tí wọ́n bá rí àwọn wà ní tuntun ilé yìí ju ti ọgbẹ́sẹ̀ lé wọn lọ ẹ rí àwọn aláìmọ̀ kan àwọn oníwulẹ̀ wá pé kí ló gbẹ́sẹ̀ lé àti ń tọ́ gbẹ́sẹ̀ lé àti ń tó jòkó lé àní ń tó wí nìṣẹ́ àwọn jàmùhúrù ẹ̀rí Isa àbí ọmọ Isa ẹ̀rí ọmọ Isa pamiláyé jàmùhúrù tí gbogbo àwọn jàmùhúrù wọn ni láti ibi sísí yìí àṣìṣe ẹ ti dáyé dì sí náà ẹ sì ń bẹ lórí ẹ so a kì í fi àìmọ̀kan àìfi dasọ̀rọ̀ kí aláìmọ̀kan lóun fẹ́ kọ̀rẹ́kìtì onímọ̀ onímọ̀ ni ó kọ̀rẹ́kìtì onímọ̀ gbogbo àwọn tó ń jó onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti yé wa wọn kọ́lá mo tó rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ kọ́ inú àwọn nǹkan mi ó ti yé wa wọn tó tó kílíà sí mi kọ́lá nínú ọ̀rọ̀ tí àwọn tí wọ́n takò mí àwọn tọ́jú mọ̀ tí wọ́n takò mí tọ́mù nǹkan nínú tí wọ́n mú wá ní mo tún rí mi tún fi ṣe rẹ́fúrẹ́ǹsì fúnra mi náà. láwọn tọ́jú mímọ̀ gángan. àwọn tọ́jú mímọ̀. ayanjúmọ̀ gángan. ó ti yé wa wọn níjọ́ tí a bá ti wá sọ̀rọ̀ tó bá já sí pé ọ̀rọ̀ tá a sọ yìí ọ̀rọ̀ tọ́jú ọ̀rọ̀ mímọ̀ ni ẹ má jọ já sí pé nílọrin ni ẹ̀yin àfa àti ìmọ̀ yóò tó nǹkan kọ́mọ yẹ pé lọ́nà lẹ́tọ̀ wá ní wọ́n máa fojú kéré lọ́rin. ọ̀gbọ́ àgbọ́yé bàbá àgbọ́yé. bẹ́nìkan bá ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ ìyẹn jẹ́ sáláfì ìyẹn jẹ́ súfì súfì ọ̀tàkù súfì tọ́ba dọ̀rọ̀ mímọ̀ ṣe bọ́ ọ̀rọ̀ abáṣìbá bá fìdí ẹ̀ múlẹ̀ bẹ́lẹ̀ yìí bá wọ odò yìí tẹ́mi náà wọ odò yìí òǹkàlùkọ́ wà jáde láwa náà ń tá àjọ mú òǹkàlùkọ́ wà ní òkè báyìí. kò sì sí tuntun bí ká mú nǹkan jáde nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ jáde. àtúláṣì wọ́n lódò tí wọ́n lódò tí. mo sọ lẹ́ẹ̀kan wípé Málìkì àlóhùn ní gbogbo tí àwọn sàhábẹ́ sọ ń pa ọ̀rọ̀ ti ẹ̀sìn olóhùn ọ̀fẹ́ ó ti Ibnu Abbas ní gbogbo táwọn sàhábà sọ ń pa ọ̀rọ̀ ti himar olóhùn ọ̀fẹ́ òun nìkan dádúró tiẹ̀ Málìkì náà dádúró tiẹ̀ ń bi tọ̀hún náà èmi náà wá dádúró lérí ọ̀rọ̀ ti eléyìí wípé àwọn tí jẹ ajá jíjẹ wọn wọ́n ní wọ́n ń jẹ́. wọ́n làwọn ọ̀lẹ́sẹ̀. jíjẹ àwọn ò ní àwọ̀ náà. wọn ò kó sínú kàbá yìí rí. a sì ní kí wọ́n mùsùlùmí ọmọ ẹja ajá ṣe rí ẹyọ kan táwọn yẹn mú lọ́nu tọ́ àbájá kí wọ́n lé o. àní àwọn blọ́gà gan ní ọ̀sán yìí wọ́n á ní tọ́ ajá dídín ajá yíyan ajá gbígbẹ fún sẹ̀rímọ́nì ọ̀fẹ́ kó mọ
ọfẹ ṣe ìyàwó ọfẹ ṣe mọlúdì tọ. gbogbo tó wíwùn ní farabalẹ̀ gbogbo tó wíwùn ní bẹ. jakumalaiti. farabalẹ̀ àìmọ̀kan ara ìmọ̀kan tá à ń sọ nìyẹn àwọn àlù tí wọ́n jẹ́ yìí wọ́n fi ṣe sẹ̀rímọ́nì ni. àgbọ̀yé tó bàbá. àbí máa wá di nǹkan kùnkùndùn ẹni mo ní mo béèrè lọ́wọ́ ẹ̀ ìpè mọ́ ká nǹkan báyìí mo rí nǹkan báyìí bó o ní bẹ́ẹ̀ ni wọ́n sì júwe bẹ́ẹ̀ ni fún wa ipa rí mbẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní kọ́dà wọn fi ṣe sẹ̀rímọ́ wọn fi ṣe àsun tó gbé kalẹ̀ báyìí. bẹ́ẹ̀ni mi ti rí bàbá. ní Indonesia tó ń ṣe àsun tó gbé kalẹ̀ báyìí èyí wọn ẹsẹ̀ nídìí ẹsẹ̀ tó máa gbẹ̀yìn wípé dédé àbí wọ́n ti ṣe nù àwa làwa yìí jẹ́ àwa kí ni àwa làwa yìí jẹ́. bóyá ọlẹ́mọ̀ gbọ́ Yorùbá wí àbí wí kọ́ làwa. don't eat it. ọba yẹn tó lárúbáwá ni nahanu lánàhàkúlùú. a kì í jẹ́ a sì ní kí wọn náà máa jẹ́ problem tó wà mẹ́nu bàbá kájú ẹ̀ ọlọ́run tó dà fún bàbá kájú ẹ̀. kájú ẹ̀ bàbá. bàbá ti kọ caption kan nírọ̀lẹ́ ìyá. ọlọ́run ò ní jáde kájú ọ bàjẹ́. caption náà ó yanjú púpọ̀ ó ní àbáwá jákèmálì ò sọ pé ẹ máa jẹ ajá. àbáwá jákèmálì sọ ó clear jákèmálì ní ẹ máa jẹ ajá àní ọ máa jẹ ajá sẹ́. so àbíhi bayanati. àlàyé jákèmálì gẹ́gẹ́. àlàyé mẹ́nu lórí ọ̀rọ̀ yẹn so kọ́lọ̀ nǹkan wọlé àná Muhammad kọ́ síjú àánú rẹ̀ wá. ọlọ́jà rí bẹ́tà. ó sì rí bí àwọn bàbá ní lọ́dọ̀ tèmi o haramu ni kí ajẹ ajá o ti bá wọn mú kí funu. dimodun. kullun ala mawqifihi wa ana ala mawqifi. so èmi dúró lérí ìbáha rẹ̀. fáwọn tí wọ́n ń jẹ. ìṣòro wọn nu. so ẹni ọba jẹ́ o yọ wọná kọ́mẹ́rì wa. ẹni bá lẹ́ni ọba jẹ́ o ó ti di mọ̀rọ̀tẹ́kìbìlì kẹ̀bíra o kọ́mẹ́rì wa. ẹni bá lẹ́ni ọba jẹ́ o ó ti kú olórí mílà nábì o kọ́mẹ́rì wa. ẹni bá lẹ́ni ọba jẹ́ o ti kú olójú ọ̀nà tọ́lọ́ kọ́mẹ́rì wa. àwọn tí ọba ti sáwọn ẹ̀rí ni. níta ń rí nù. níta bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm